Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa èyí tí ẹ̀ ń wò wá lórí ìkànnì yìí Adùn Àṣà Yorùbá TV àti Ìgbà Ìwáṣẹ̀. Orúkọ tèmi ni Omidan Ọmọwùmí Festus. A dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa èyí tẹ́ ń follow wa tẹ̀dẹ̀ ń share wa lórí Facebook page wa ní YouTube wa ní Instagram ní a sọ wípé ẹ ṣé ẹ kú ìfẹ́. A dẹ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun náà ẹ ṣé ẹ kú ìfẹ́ gbogbo nǹkan tẹ́ ń ṣe náà la rí a sọ wípé ẹ ṣé a mọ̀ lóore o. Àtẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ń bí báyìí náà ọpẹ́ àdúpẹ́ wa mọ̀ lóore. Kí la mú wá sétí gbọ́yìn lónìí awuyewuye tá gbọ́ lórí gbajúgbajà òṣèré kan èyí tí gbogbo ènìyàn mọ̀ sí Babátúndé Omídínà Bàbá Sùwé. Lẹ́yìn ikú ọ̀gbẹ́ni yìí la ń gbọ́ àwọn awuyewuye kan èyí tó ti ṣẹlẹ̀ láti bí oṣù mélòó kan sẹ́yìn ní èyí tí a gbọ́ wípé ògbóǹtarìgì babaláwo kan níbi ìfọ̀rọ̀wé ọ̀rọ̀ pé wọ́n sọ wípé ó mọ̀ ń pa ikú ìyàwó rẹ̀. Baba Suwe will surely die because what he has done to that his wife Moladun. Yes. Moladun Kenkelewu. Kenkelewu is the one who killed Moladun Kenkelewu. They should not pity for her. For him? For him. But Esther Ajayi gave him 10 million last year to go and buy ìtọ́jú tó péye l'America. Does that not work? Owó náà ńkọ́, where is the money? 10 million treatment, sir. The money will go. He can never get better. He killed Moladun Kenkelewu. I like Moladun Kenkelewu than him. Moladun is a very peaceful somebody. And he's born with that job. When he's phoning somebody, he will be kneeling down as if he's seeing the person. So, this man will surely die. The date of he will confess. If you have to confess that is the one who killed Moladun, he will be all right. Okay, if he come out and confess, gbé gbà mí o, èmi ni mo ṣe o, èmi ni mo gbà lẹ́ṣẹ̀ tó. Ara àyà straight. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Ṣé jẹ́ nìyẹn? But if they bring him, can they bring him here so that he can help him to get out of it? Because no. If they bring him, I will go out from my room. I go and sleep. Yes, he's a useless person. Kí ni èròǹgbà yín lórí awuyewuye yìí? Ṣé lóòótọ́ ni ọ̀gbẹ́ni yìí mọ̀ nípa ikú ìyàwó rẹ̀ àbí irọ́ ni? Ẹ jẹ́ ká mọ̀ nípa àtẹ̀jíṣẹ́ yín. Ẹ jẹ́ ká mọ̀ èrò ọkàn olúkálùkù bóyá òótọ́ ni àbí irọ́ ni. Adúpẹ́ ẹ̀dẹ̀kú àtàárọ̀. Ẹ má gbàgbé láti bá wa share program yìí. Ẹ má follow wa ẹ dẹ̀ subscribe sórí YouTube channel wa Adùn Àṣà Yorùbá TV. Àwọn sunkún àgbo mo sùn mo ní wọn bá ṣẹlòmíì ló kú o máa ṣe yéèyé má dákẹ́ o kí lọ padà omi ẹ̀jẹ̀ rúru jàrúrú 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 kí lọ padà omi àjà rọ.